bàbá mi sóun lọ́lọ́kọ̀ tó wà ní wálé ayé rere o ọ̀run re. Amúlùdùn ti dé o, amúlùdùn ti dé o, amúlùdùn ti dé o, amúlùdùn ti dé o. Fúkàrẹ́ ló lè rí aládùn tó kọ́ ní lọ́gbọ́n. Ọmọ àjànà kò fi yàrá tọ́ka lọ ká jẹ ẹ̀fọ́ ọ̀dọ́ ìdára yìí nàní. Ọ̀rọ̀ àgbà bí yóò ṣe lówùúrọ̀ àṣẹ lálẹ́ èyí wò ní ti ń sọ tẹ́lẹ̀ ká tọ́jú ọmọ ibi àbábáyé ìwádìí lọ́mọ àti bẹ̀rẹ̀ ẹ ò ráyé lóde. Bàbá ní òní ara sọ lọ́jà o ọ̀la ara sọ lọ́jà o òní ara sọ lọ́jà o ọ̀la ara sọ lọ́jà níjọ́ àbákùlà sọ́dẹ̀ gbé ọmọ nìkan. Àdéhùn mo ránṣẹ́ yín. Ọ̀sẹ̀ yóò dà fún ọ. Wọ́n ṣe wá. Kábíyèsí o. Ọ̀tẹlẹ̀ pẹ́. Ẹ̀kọ́ àgbà. Kábíyèsí. Ọ̀rọ̀ àwọn ọmọ mi mo fi ọ sí ọjà yẹn. Adéyẹmí àtàdé òtí. Kábíyèsí. Ẹ ti dé. Kábíyèsí. A ti dé. Ẹ káàbọ̀. Bó o lọ mí. Ọ̀dà. A ní ká wá jíṣẹ́ fún mi. Ẹ wà nílé jíṣẹ́ bá àbí ẹ àdìfálà ń jò. Olórí ẹ kú kalẹ̀. Kó o dé o. Ń bò bá lọ tán wọ́n pè. Ṣé ẹ wà rán ni sí a? Wọ́n ránṣẹ́ sí tó bá ti lọ tán. Ní ìwọ pè mí. Áwù bí gbólóhùn méjì mo fẹ́ bá sọ. Bó bá ti lọ tán wọ́n pè. Ẹ kú o dé o. Àbọ̀ ọ̀gbọ́ Adífálà. Kábíyèsí. Àgbà ń dé. Àgbà ń dé bá ń wo àtẹlẹ̀jáyé àwọn ọmọ yìí. Kábíyèsí. Adéyẹmí àtàdé òtí. Àdé òtí. Torí béèyàn ọba fẹ́ kí ẹ̀yìn òun ó dàrú. Bẹ́ẹ̀ni. Ojú ara rẹ̀ náà ni ó ti pilẹ̀ rẹ̀. Ojú ẹni là á máa kú sí ẹni. Èyí tí ọba bọ́ pò mí ń gbà ń bá papòdà. Kábíyèsí. Àbí? Ńgbà ọmọ ti jíṣẹ́ fún mi tọ́lẹ̀ ń pè mí mo ní tò wọ́n gbọ́dọ̀ sanwó. Kábíyèsí. Adéyẹmí àtàdé òtí. O. Ńgbà bàbá bá dàgbà tó bá lọ bí àgbáre tí ọba bọ bàtà bàbá. Àbí? Tó iwájú ọgbọ́n ẹ̀yìn ọpọ́n olùmúlọ́tún ọlọ́kan lósì àárín ọpọ́n ń ta ọrùn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́yẹrí ìbáwò. Mo jí gọ́lọ̀jọ̀ ní sáwọ́ òlú èsè mo ló lóríire ní tèmi oríire la gbé ṣe tí fíjọba àlù móró oríire làlùkó ṣe tí fíjọba àlù kóṣù oríire lékeléke ṣe tí fíjọba àlù kẹfún gbogbo ara ni sáfósáfó fi sóge ojú ìpẹ́sà ìmọ̀lá. Adé òtí òdí méjì palaba lórí ọká pòlòpolo ń tẹ̀rẹ̀ àgbéǹgbé tán tàjà náà kú. Sádéyẹmí ani àtẹ́lẹ̀ ọmọ nítorí fínẹ́ẹ̀lì jáwa ẹ̀wọ̀ lẹ́mọ̀ tàpá sẹsẹ̀ méjèèjì gbogbo lórí àpáta orí afọ Ọ̀rúnmìlà nípa ń bẹ̀rẹ̀ ọ̀gbọ́n ọ̀tá tó bá ṣe bí ìṣe tèmi ni ọlọ́mọdé òní ta kán kó tí ó bọ náà ọmọdé òní ta gbì kó tí ó bọjò lẹ́nu orí ẹja lẹ́jà fi labó orí apàlápà fi ṣẹ́gun ìrókò méjì wọn ò ní ṣera wọn níbi. Òfún fura fún òyèrè yẹra wò adúlá fún gẹ́gẹ́ tí ọjọ́ máa rí ó sùn. Kábíyèsí. Tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ lọ bí àgbáre Adéyẹmí ní ọwọ́ bàtà yín o. Ọtí wí. Mo jáwé àrùn mo fi sáwọn jẹ o mo mọ jáwé àrùn sáwọn jẹ ọ̀rọ̀ gbogbo lé wọn mímọ́ mo jáwé àrùn sáwọn jẹ. Ntí mo wí àrọ ti rọ ọmọ Kábíyèsí. Ọ ṣeun. Wọ́n pè kí àwọn ọmọ kí wọ́n mú òbí wá bá wọn. Ǹdẹ́lẹ̀ ọmọ. Kábíyèsí. Ọ̀ṣeun. Ọjọ́ dalẹ́ o. Ọ̀ṣeun. Kábíyèsí. Ọ̀kárí o. Ẹ bá ń kí àwọn olórí o. Ẹni mo ti lọ. Wọ́n fọ́. Kábíyèsí o. Ọmọ ní kára yàrá sọ lọ́jà òwò lára sọ lọ́jà níjọ́ àbákùlà sọ́dẹ̀ gbé ọmọ ní ká. Ọmọ ní kára. Àrùn ló lọ aṣọ. Àlẹ́ ọmọ ṣòpè ọkọ̀ gbọ́mọ̀ lọ. Náà lọ́kọ́ra lé ọwá nǹkan jẹ. Ẹ ǹlẹ́ o bàbá. Ẹ ǹlẹ́. Ẹ ǹlẹ́ bàbá. Olórí.
ìsìn mọ̀ wọlé yìí. mo ń bọ̀ lẹ́yìn yín ni. ṣé kò sí nǹkan. kò sábúrú. ọwọ́ kìíní wọ́ òfin léèdì wọ́. àbí awolé ni. ó ti dá báyìí bàbá. ẹ̀yin náà mo wá rí nígbà mo rí yín láàfin lẹ́ẹ̀kan tí kábíyèsí ń dákọ Adéyẹmí kò wá jẹ́ kọ́kàn mi ó balẹ̀ ó ń ṣe ní wá bí ní pé ṣé ò sábú. kò ṣe ẹ báyìí ni. bóyá wọ́n ti ṣèwádìí lẹ́nu bàbá àkótó máa bọ̀. ránṣẹ́ sí mi àmọ́ gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀. síbẹ̀ ilẹ̀ tí ó sì tójú ẹni tí òkú rẹ̀ sòrò ní ọkàn balẹ̀ ayọ̀. ṣé ẹ láwọn ọkọ fẹ́ gbọ́ ẹ gbọ́ wọn lójú alẹ́. àṣẹ. ńgbà ẹ bá sì dàgbà tẹ lọ bí àgbà wọn dàṣọ ńlá bò yìí. kò sí kankan. ẹ má ṣe olórí ẹ àdìlẹ́ kí ẹ kí bàbá ọkọ yẹ ẹ̀dá lórí ẹ tó ń rà bọ̀. Adéyẹmí Adéyẹrí mi Adéyẹrí mi olúwa tó ládé ọba aládé ògo Adéyẹrí mi jọ̀wọ́ fi lé mi lórí. Adéyẹmí mo mọ̀ Adéyẹmí mo mọ̀ Adéyẹmí mo mọ̀ Adéyẹmí mo mọ̀ Adéyẹmí Adéyẹrí mi. Adéyẹmí Adéyẹrí mi olúwa tó ládé rọba aládé ògo Adéyẹrí mi jọ̀wọ́ fi lé mi lórí. Adéyẹmí mo mọ̀ Adéyẹmí mo mọ̀ Adéyẹmí mo mọ̀ Adéyẹmí mo mọ̀ Adéyẹmí Adéyẹrí mi. ẹni ọlọ́run bá dé ládé òun ló ládé. agídí òrán kìràkìtà òrán ẹ̀jẹ̀ rọra. láago kun òru tó ń bàdí ẹ lọ́wọ́ láàgì tó mọ̀ pé ọjọ́ gbogbo ń tó le ọjọ́ kan máa ń tó lóhùn bẹ́ẹ̀ ni màmá àbádé ẹni sọ̀rọ̀ kò yẹ kí n máa wò ní. orí pé mo ìṣúná mo ìṣọ́ọ̀tù lórí ọ̀rọ̀ ojú ẹlọ́run àti ìṣẹ́
ọ̀tún dà. Wọ́n sí nílé. Kò sí ilé. Bẹ́ẹ̀ ni ṣé òsì bàbá? Ó sì dérí ẹ sọ̀rọ̀. Bí ọ̀tún bá dé kọ́ ṣàlàyé fún ọ ní mo ti wá délé. Ẹjọ́ Adéyẹmí ọmọ ọba mo wá fi sùn. Adéyẹmí ọmọ ọba ń jí adìẹ mi kó. Lálẹ́ àná ló fò gànà pì ló bọ́nú ilé wa ní kó adìẹ ní mo ká mọ́. Ibi mo bá ti bá Adéyẹmí ń kó sàládà padì. Bàbá àwọn náà lọ́gbọ̀n. Ọ̀tún ajagadiri. Àjílẹ̀ ètì jẹ́. Orí rẹ̀ ò ní dára ẹlẹ́dẹ̀ o. O ní sórí ibú. Kí ló dé? Ẹjọ́ Adéyẹmí mo wá ìsùn. Adéyẹmí ọmọ ọba. Ó fò gànà kì ló bẹ́ẹ̀ lé wa lánàá ní kó ládìẹ. Ó lè ní wádìí sí ti kó tó. Ẹ bá fọwọ́ bò lẹ́nu ẹjẹ́ sọ̀rọ̀. Ẹjẹ́ sọ̀rọ̀. Ẹ kó tó. Kọ́mọ káàdì ẹ̀sán kó ọmọ ọba. Ẹ sọ fún o. Bẹ́ẹ̀ tí ẹ sì sọ fún ibi wọn bá ti ká mọ́ ń sàládà pamọ́ bẹ́ẹ̀. Àdáyé onígbọ̀dá yìí wá kí. Ajírébi ò ní dáràn o. Ọ̀rẹ́ dà mí wọ́n dá ọ̀rẹ́ mi san sọ ọmọ pọ́ dà lẹ́dí méjì. Mo wàá ṣe bẹ́ẹ̀ o. Torí pé nínú ìsìn èèyàn kún ọládìẹ ní kọ̀kọ̀ ọwọ́ á rí ń gbangba òkìrì sí sàládà. Ọ̀dọ̀ dáràn. Ìyẹn ò bẹ́ẹ̀ káti apé lóòótọ́ adìẹ Ṣàngó lóko. Awù Ṣàngó sọ̀rọ̀ ó gbé ń jà arábàmí ọkọ̀ ya. Ó ṣe fìjà fún Ṣàngó jà òjì ó fún rẹ̀ ìdájọ́. Ẹ ń tì mí ẹnìkan máa bú Ṣàngó lẹ́rùn. Ṣé a máa tẹ́tẹ̀ ìyá máa bú Ṣàngó lẹ́rùn ni? Àbẹ̀rù pé Ṣàngó yóò jà nú ẹ̀rùn yìí. Ntí mo fẹ́ ṣe ni ẹjẹ́ ń ṣe o. Bàbá tún ní ká gbìjà Ṣàngó náà ní ìsìn. Àṣẹ tó máa wórógbó, a máa wá àgùntà ìṣe. Ẹ jẹ́ kí n dá fúnra mi ni. Ẹ jẹ́ ń dá fúnra mi ni. Ọ̀dà àmúṣòro. Ilẹ̀ wò tọ́ bá máa la kó o sì wo tàwa àjòyè. Mo fọlọ́ ń bẹ̀ ọ́. Ẹ fẹ́ máa sọ mí mọ́lẹ̀ ẹ̀gbọ́n èmi ọ̀fẹ́ bẹ́ẹ̀. Ìdá mi ò ṣe mọ sọ fún yín o. Ìdí mi ò ṣe mọ sọ. Dákun ó kọ orí òní bàjẹ́. Ẹ sọ fún o. Orí ọba bẹ̀ ọ́. Sọ̀gbọ́ wọ́n fún wa bẹ́ẹ̀. Ẹ wá bá ń ṣàlàyé fún. Kọ́ mẹ́gbà wájú lè tèmi kọjá. Bí mo bá ń sábà wájú lè tèmi kọjá, n tó lè dálẹ̀, n ta ní mẹ́tẹ̀ẹ́ náà ni wọ́n padà wá sí. Tí mo ṣe mọ sọ fún o. Èmi ọ̀fẹ́ o. Ẹ sọ fún o. Ẹ sọ fún o. Tí mi gbọ́dọ̀ yí ni fẹ́ tóbi. Ẹ sọ fún. Ẹ sá sọ fún. Ẹ gbọ́. Ẹ ṣàlàyé fún. Wà á rí nǹkan bẹ̀rù. Ọ̀rọ̀ Adéyẹmí kọ́. Ó ti Adéyẹmí tiẹ̀ kọ́ ọ̀tọ̀ ni. Mo máa gbọ́ mọ bá. Wọ́n dẹ̀ sì wí tó tún ní kí Ṣàngó ó pa. Èyí ń bá wí báwọn Ajírébi ò ní lọ Ṣàngó wò ní ọ̀pẹ nìkan Ṣàngó wò ní ìjà lẹ́rùn ọ̀gbọ́n tí wọ́n nígbà ara bùlà búra ẹnìkan ìbú Ṣàngó lẹ́rùn. Ẹbí náà ti pàdé ẹ̀ka adìẹ Ṣàngó. Àpapọ̀ rẹ̀ kò sí tí wọ́n fọmọ bá ṣe tó ní yọ ọmọ ń dọ́là ní orí tó lè ibà bẹ èèyàn bá wà nípò wọn a máa dọ́là ọ̀gbọ́n rí ni. Mi ì fẹ́ jẹ́ kí àwọn èèyàn gbọ́ nǹkan tá a fẹ́ sọ láàfin òun ló jẹ́ kí n ní ká wá síbí. Sórí gbogbo àwọn ìwà tó ń wù láàrin ìlú yìí ó ń dojú ti ẹbí wa ó ń ba ẹbí lórúkọ jẹ́. Ìwọ náà wo nǹkan tó ṣẹlẹ̀ lóru ànámọ́jú yìí ṣó dáa ọmọ ọba màníwà àbó ti gbàgbé ni. Màmá làwọn fẹ́ mú ẹ lọ síbi mo dẹ̀ fẹ́ jẹ́ kó o tẹ̀lé wọn ṣé o ti gbọ́. Ẹ wo ẹ̀gbọ́n ó ṣẹ̀yìn ni o torí pé ẹni táìsàn bá ń ṣe ni wọ́n mú lọ sọ́dọ̀ babaláwo nǹkan kan ṣe mí màmá kan yọra wọn lẹ́nu ni èmi ò ní tẹ̀lé wọn lọ síbi kankan torí ibì kankan ò dùn èmi tí wọn bá fẹ́ mi mọ́ ní láàfin kí wọ́n sọ kí n jáde èwo ní gbogbo ẹ wò ó. Má ṣe bẹ́ẹ̀ o gbọ́dọ̀ tẹ̀lé wọn ni ìwọ náà ṣáà mọ̀ pé o máa ń bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ ń gbọ́ sí ẹ lẹ́nu ṣé wàá yẹ kí n bá ẹ sọ̀rọ̀ kó o kọ̀ Adéyẹmí jọ̀ọ́ torí Ọlọ́run ṣùgbọ́n kò burú torí tí ni o màá tẹ̀lé wọn lọ. Ọlọ́run ti ẹ̀sẹ̀ tí ọ̀sáájú mi ẹ ti wò ó
lérí lè kápò ní wọ́n kọ̀ débi wá rè láàrin. ó fèyí wọn jí gbogbo wa ló gbé àkàfìlì bá ti dé yìí ni. bẹ́ẹ̀ni ẹ má jẹ ẹ àpò. dákun torí Ọlọ́run lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ kó tó di pé àwọn ìyá wa dé. ọ̀rọ̀ ọmọ òun ó yá tètè lámùjútó o torí wọn ló mọ̀ ó mọ̀ kò ní mọ̀ lónìí kan. ọmọ ìwà tó wà. ọ̀rọ̀ Adéyẹmí ọmọ ọba ni. kí ìwé Adéyẹmí tún ṣe. ó ti dá díẹ̀ gí mi àdálẹ̀ yóò fi ń lé egi. èmi láfẹ́ fàdé ṣe. ẹ wo ẹ̀yin ìyá ẹ mẹ́nu kò ń bí ọ̀rọ̀ yìí kò kú ṣẹ̀ṣẹ̀ máa ṣe. ẹ má jẹ́ àwa wí báwọn o torí bá a bá fa gbùrù ọ́ fagbó o bí wọ́n bá mú Adéyẹmí ṣé kò ní káwọn olóyè. wọ́n ló bí ni àbí tí ẹ ti jẹ́. ẹ mọ̀ gbọ́ mi ọjà ìpàdé tí a fẹ́ ṣe lónìí kò ní wáyé nítorí ìdí pàtàkì kan. èé ti rí tí fi wáyé. ṣé torí pé ọmọ bá gbádìí àbí tèwò. irọ́ o torí ọmọ ọba bò ọ̀tún àti àwọn ìjòyè yòókù láti ìlú lálọ́ ni ẹ ti ránṣẹ́ wá àbẹ́ ẹ̀gbọ́ bí pé ìpàdé pẹ̀lúpẹ̀lú ń bẹ o ìpàdé àwọn lọ́balọ́ba sọ̀rọ̀ mi yé yín báyìí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àti ìlọ́ba lóyè ìdínú tá a fi ní kọ́ọ̀tún àtàwọn ìjòyè méjì ọlọ kí wọ́n lọ pàdé ọ̀hún. àwọn òní wọn sì lé tí mò ń sọnù abẹ́ ẹ̀gbọ́ máa jẹ́ abẹnukò pé lọ́ba àdìjọ́ mẹ́sàn-án òní ká pàdé láàfin tuntun ká lè jíròrò lórí ọ̀rọ̀ ti ìlú wa ní bá a sì lọ́ba lóyè. ògùrú ń gbà náà. ẹ dákun ẹ̀yin lóyè wọ́n tọrọ àyè kékeré kan lọ́wọ́ yìí ṣe rí ọjọ́ mẹ́sàn-án fẹ́ wíwù ẹ fẹ́ yóò ń dà mí fẹ́ roko wájú ṣe tí ẹ bá ṣe pé ìpàdé ètò ní gbẹ́rẹ́ ṣe pàtàkì lọ́jọ́ ń gún oko wájú lọ́bẹ̀ ẹ bá ti rí mi lónìí nígbà tí tòní òsì ti wáyé òun ẹ yóò ń dà mí ẹ jẹ́ mọ́ ẹ lọ ẹ dákun torí pé òun rò pé mo tí ì dédé kọjọ́ mẹ́sàn-án wo tó pé. àtijọ́ àti mú àtàtà ọ̀rọ̀ ní gbogbo ìgbà yóò bọ̀ ọba dé ọ̀yọ́ ojúṣe àwọn lábọ̀ àwọn ọmọ ẹ̀ ní kọ́. ọmọ ẹ wo ìyálòde wo yàrá tí mo bá kúrẹ̀ fún ọ̀rọ̀. olórí bó o ti wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí. ṣé bẹ́ẹ̀ lórí. bẹ́ẹ̀ lórí. àmọ́ awo ìtọ́jú ọ̀gbẹ̀rì ọ̀dà fáwọn. bẹ́ẹ̀ ni. ìyá rira. ayaba. ǹlẹ́ o bíléèkì ǹlẹ́ ìyá rira ayaba. ntójú ẹ̀ ń pè ọ́ àbọ̀ ọ̀gbọ́n mo pé awo kan kì í tójú ọ̀gbẹ̀rì ọ̀dà fáwọn. bá ti ṣètùtù yìí tán ìwọ lọ gbẹbọ oríta mẹ́ta sì lágbèsè bá a bá gbé ẹbọ sóríta mẹ́ta tán kò yí ọ àgbọ́yé. ìbá àṣì láàrin ìgboro ìbá àṣìṣe nínú ìgboro kọṣà ti jórí ìta mẹ́ta àmọ́ ò gbọ́dọ̀ wẹ̀yìn. n ò ní wẹ̀yìn bàbá. mọ wẹ̀yìn láàrin òru. èyí orí bí sùn ajá àrùn. Yemi. Yemi. Ma. Yellow. Ṣe ṣàbólò bùtù. Adéyẹmí. Ọba lọ́la. Bàbá ní ẹbọ làágùn. Ẹbọ báwo? Ooo. Ara nǹkan tẹ̀mí sọ fún yín ni. Èmi ò ṣàmọ̀ títẹ̀ ìfà mi wá sábúlé. Ó yẹ kí n wà níbi iṣẹ́ nìsín. Ẹni tó bá wà wà kú wà á rírì kúrì náà ni. Owó tán wọn láì ká máa gbẹ́bọ̀. Èmi ni wọ́n gbé.
kò sí ń tọkàn bẹ́ẹ̀ èmi kìíní ni wọ́n gbé kìíní wọ́n gbé. nítorí yín bá rí níbi à ń gbẹ̀bọ̀ káàkiri. dáadáa lójú wa ò rí. ẹ̀yin lẹ́mu. dáadáa ni ó rí já lọ. alákọ̀wé ọgbọ́n wọn ọrùn ọwọ́ lọ́wọ́ èmi ló wá ṣòro ń fi kábẹ́ wọn. àwa yóò bá wọn ní ìlà yìí. adé ẹ̀mí ọba jíjà láì gbé ẹ̀jẹ̀ àfọwọ́lọ́mọlẹ́kùn sẹ́yìn. ẹni ìyá àdókòlókò. wọ́n tún jíwọ́ lẹ́nu rẹ̀ fúlẹ̀kẹ́ ọdún tì mí o sì dojú tì ra rẹ̀ tákàtì ẹ̀ ní akówó owó tó wà bí wọ́n kó lọ tẹ́nu rẹ̀ wọ́n tún gbà lọ. adé yìí ọ́ ni adé ò gbọdọ̀ yìí ọ́ mọ́ lágbára ni ọ̀gẹ́rì afọkọ́yẹrí àdápò òkà táàmù kórìíra ládàá nínú ẹ̀ lápadà tòṣì ẹ̀bọ tẹ́ fẹ́ gbé wọn ò ní rú bẹ́ẹ̀ ni ọ̀nà dà ó lè rẹ̀ ń kékeré sì ni bọ́ọ̀sì ń gbọ́ ọmọdé ọmọ gbẹ́lá boyún káàkiri ilé gbà ọ̀nà gbà níṣẹ́ wí ara gbà èyí tá a bá wí lónìí ara ọ̀rọ̀ mọ́ adéyẹmí ó lè rẹ̀ yọ̀ máa gbójú sí ni kò ní tàn ẹ̀bọ tẹ́ gbé wọn kò ní rú dà èmi jagun ọ̀sìn ni mo sọ bẹ́ẹ̀. mọ̀tò bá ti jọ́ mi àti ẹ̀yìn mi ò rí sá. ọ̀tàn àìfọlájì ọ̀pẹ̀lẹ̀ yìí bẹ̀ àwẹ̀ gbé ilẹ̀ ọwọ́ méjì tọ́jẹ́ mi ẹ̀fọlájì yọ ní àìfọlá mọ̀kànmọ̀kàn àbí. mo ti máa ń sọ kínní fún ẹ tábàjọ ń ṣeré ó yẹ kẹlẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ó ṣàmọ̀ bó ṣe jẹ́ nílùú yìí ó mọ̀ pé ọmọ ọba ni mí. àdánsáàkì. bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ ó máa ń dùn mí gan. àmọ́ gbàtẹ́ẹ̀tì ẹ̀kúkú jẹ́ kan ràn yín kò lè jẹ́ ọmọ yìí. Táyọ̀ ọ̀kàrẹ̀ àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ yìí ẹ̀yin lọ́mọ ọba báyìí sì ṣe joyè àwa dúpẹ́ ajẹ́lé sanmi àmọ́ mo mọ̀ wípé irú tiwa ń dá irú ti ẹlòmíì ní kọ́lọ́run ọba wọn má fi kàn wá àwọn èèyàn ni wọ́n ń dayọ̀ sẹ́ran lẹ́nu a sì tún ráwọn èèyàn tó jẹ́ pé ń lọ́dí ẹ lọ́rùn ń bọ̀. ṣé o mọ nǹkan tó ń sọ ọ̀rọ̀ akin. Táyọ̀ tó tajà rí ọ̀rọ̀ ayò owó ni. ṣé o mọ nǹkan tó ń sọ. ọ̀rọ̀ ìbọ̀rọ̀ mi. èwo ni buyọ̀ sẹ́ran kí ẹgbẹ́ egunlegun gbá lójú o ṣé nítorí pa àjọ ń ṣeré àjọ ń tayò. èmi ṣàwàdà ni kí ló ti wá sójà ní ìsìn ìbáyò lájọ ń ta. mo ní ọmọ mo kàn ó ṣe di kínní. bàbá jílébi ẹ kú dédé wò yìí. ilé ọjà rí adéòjì kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi kò létò yẹn náà. ọmọ ọba ilé ọmọ ọba. iṣẹ́ rí akin. torí pé àjọ ń tayò ń bí mo dẹ̀ bá sọ̀rọ̀ kan ó wá ń sọ pé mi ò fọ ìgbà kan ṣe kí. ẹ má dáhùn o jàre ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tí ń wí jàre níbi àti ń tayò ọ̀jẹ̀ méjì ọ̀fẹ́ kó mẹ́ta mo ní ọ̀rẹ́ mi àìfọlájì ọ̀ ẹnìkan ìfọmọ ọba mọ̀kàn ọ̀tàn lọ́ba ni àwọn ti ẹ̀dá bẹ́ẹ̀ yẹn gbogbo tí mò ń wí yẹn rẹ̀ dá òun bí ẹnìkan ọmọ bá lo ìran tèmi òjò yè rí mo ní mo dúpẹ́ tiwa irú tẹlòmíì lọ́lọ́run ọmọ ìka èèyàn ní ń dayọ̀ sẹ́ran lẹ́nu èèyàn ní ńlá díẹ̀ lọ́rùn ọ̀sán ọ̀rọ̀ tí o ṣe tún gbọ́. ewo kọ̀ bọ́ wí sọ gbọ́ wo ìwọ kẹ́ ń bá wí n ti ń sọ ni pé ọ̀nà ẹ̀mọ́ Fọlájì yọ̀ ó lóun yìí sàn ti ń lọ ẹran lọ. abẹ́ rò pé mi ò gbọ́ Yorùbá. kẹ́ni. ṣé rò pé mi ò gbọ́wé tó ń pa ni. kí ló wà òwe wo ló pa. ẹ̀yin ò mọ̀ pàdé yẹmi ló ń fọgbọ́n bá wí sá. èmi ò bá dé yẹmi wí o. kò bá dé yẹmi wí nígbà tí àwa bá dé yẹmi wí tẹ̀bí kò bá wọ̀ wí tẹ̀bí wo yẹn so lè nbí dé ẹmí ní lọ adìyẹ lọ́rùn tá a lé kí. bàbá kílẹ̀ yìí náà tún sọ. bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi wọ́n náà kàn wí ni ẹ bá sọ̀rọ̀ sí mi ìbínú màálù tó bá jèbù ló ní wọn na Fúlàní ọmọ ọba tí bá ń jalè ló ní wọn bú bẹ́rẹ̀ ẹ̀hún. ẹ̀bí yín kọ́. wá ọmọ máa fẹ́ wojú lọ́ta. ọjẹ́ wá. wọ́n fi olóde ẹ̀mọ́ lọ́kàn tó dà. ilé yóò máa jalè ní ìsìnkú yóò máa jà wá ìwọ náà ọ́ tó tó kà mẹ́sàn-án kan. èmi ọmọ pé yóò bí inú. ẹ gbọ́ wọn lọ́wọ́ yìí tadé ẹ̀mí. ó lè ní.
àmọ́ bí gbogbo wọn ti rómi olè tí wọ́n dá wọn. O lè dárí ẹbí ó sì máa di ọgbọ́n ọbẹ̀ adìẹ kí sì kó adìẹ. Tánu kùjà tí mo yọ ní báyìí mo ti ọdún mẹ́rin a máa sáré o. Lóru. Ó lè ní. Lóru. Ilé iná máa ń jalè bí ti mú. Oyún ìdí ẹja lè àmọ́ ní àlè máa bú ẹ̀ tó rí ọmọ táwọn ni. Tó wúlẹ̀ rí ìhùn tó ṣẹlẹ̀ lọ́sàn-án gan kọ́. Ìyá Abẹ́ni ẹgbẹ́ ilé wa ìyọ̀n dáná ń ta ló sì gé ẹran ìbá ẹ̀ wò ó sì gé inú kòkó. Kó bomi nù ní lásán nígbà tí ìjáde bí ẹbí ti gbé dídí kòkó. Ọ̀yọ́ jẹ́nu ẹ̀. Yọ jẹ́nu kí ni ó gbé kòkó. Agbádá ń pèrè báyìí lèyìn ò rí lọ́ba ní sáálé o. Ọlọ́run ló jọ́ dáa fún yẹ̀ yóò. Ayé 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 ń dòrò. Ayé ń dòrò. Ayé 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 ń dòrò. Ayé ń dòrò. Ọmọ ènìyàn dájú o, ọmọ ẹ̀dá ń ṣèkà. Ayé ń dòrò. Wọ́n ń para wọn lẹ́kún o nítorí owó. Ayé dòrò, wọ́n ń fèrú gbàgbọ́ fún o, wọn ò rántí Ọlọ́run. Ayé dòrò, wọ́n ń ṣẹ̀ra wọn lẹ́sẹ̀ kiri nítorí owó. Ayé dòrò, mo bá mi délẹ̀ tí bàbá sì ní mọ́wọ́ ẹ̀yìn ìpínlẹ̀ abiyamọ ó ti ṣe fájú abiyamọ náà ni mo ṣe. Ikú bí ẹni ìbú náà. Ọmọ ní ọ̀pá ẹni tí yóò sì bí ọmọ náà yóò sì ní ẹni rẹ̀ ṣáájú ọmọ ọwọ́ ọ̀gbìn. Ọlọ́run tó dá ayé ó ti mọ báyé ṣe máa rìn. Ọlọ́run tó dá ayé ó ti mọ báyé ṣe máa rìn. Ẹni tó lò ní ayé lè mọ̀ ẹni tí ó lọ́ta ẹ̀dá. Ilé ayé bí ayé ẹni nìyẹn. Tó bá yí ayé kan òun. Oòrùn ó tún yíyí ó tún dòṣùpá. Òṣùpá ó di oṣù àràmọ́jù. Ẹ̀rí díẹ̀ báyìí láyé ń yí lura wọn. Àmọ́ kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Wípé kò sóhun tó pọ̀ tí ì tán. Àfọlá Ọlọ́run. Ẹ gbọ́ mi. Ta lẹni tó gba olórí ìyá Adéyẹmí nímọ̀ràn pé kọ́ lọ gbẹ̀bọ̀? Ọ̀rọ̀ ọmọ ni o. Ọ̀rọ̀ ọmọ ni. Ọ̀rọ̀ ọmọ ni. Ta ni ó sọ pé òun ọmọ tí ọmọ ń dáwò nínú ìlú yìí? Ta ni ó sọ pé òun ọmọ tí ń dáwò? Ọ̀sẹ̀sẹ̀ máa ṣe ilẹ̀ ti ta sí i. Ní bó ti wá sábẹ́mi náà kìdókìdó lórí ọ̀rọ̀ ọmọ òun tó ní mú òun rìn. Èmi sì kò sí bí mọ́mọ́. Alábàáhùn alẹ́ lóògùn ọmọ ìwòran díẹ̀. Ẹ̀yin èèyàn mi. Òjò rọ̀ ilẹ̀ ń fà á mu ọlọ́jọ́ ní kájọ́ ohun tí ò jẹ́ òní ṣẹlẹ̀ sí sàkáání. Àṣẹ o àṣẹ àṣẹ. Ṣé ń tẹ̀lé máa rẹ̀? Ẹ wò ó ó mà ṣe o. Ta ló wà pẹ̀lú olórí àti ọmọọba kejì? Àwọn olóyè tó kù ń bẹ lọ́dọ̀ Adéyẹmí. Àmọ́ olórí àgbà. Kò sẹ́yìn kọ̀ọ̀kan bẹ. Ìyálóde àti ìyálọ́tà.
ẹ bá wa lọ sọ́dọ̀ wọn kẹ́míkà bomi sùúrù ṣẹgbọ́n àgbọ́yé kọ́nà ń jẹ́ kó sẹ́m ká sẹ́mọ báyìí nù ṣẹgbọ́n. ọlọ́run ẹlẹ́jọ́ àfi níbo ló ti fẹ́ bọ́lá àwọn ọjọ́. ọ̀rọ̀ rẹ̀ alógun. ẹni ọ̀ka bá sọ ní borí bírú olúwa rẹ̀ bá rí igi dúdú àmọ́ rí bí ọ̀ka lójú orí wọn ni ẹni Ṣàngó bá tojú ẹ̀jà rí tó bá gbọ́ kùkù òjò yóò mọ̀ ṣe pé Ṣàngó ló tún bọ̀ Ṣàngó kọ́ ìtìmọ́ lásán ni. balógun ẹ fura o. balógun balógun àgbọ́yé ìlú tí ń dàrú yìí kò sẹ́ni tó yé ọba mi òkè nìkan ló yé àmọ́ tó àfi ká ní sùúrù tó torí sùúrù lèèyàn fi ń lórí ayé gbó. òun ló fi fura ní fún wa. ẹ kálẹ́ bàbá. ẹ wo lẹ o. ẹ kálẹ́ lọ. ẹ káàbọ̀ o. ẹ lẹ o. ẹ kálẹ́ o. ẹ wo lẹ o. ẹ káàbọ̀ o. ó ṣe wá pé ọba yìí. bàbá ẹ̀yin náà mọ̀ pé àwọn ẹrù tá a kó wáyé àwọn ẹ̀ ṣe téèyàn lè máa fi ojúmọ́ ọmọkùnrin. ìṣẹ́jú bèbè. àwọn ètò di adé gidi ni. adé ọba. ní wọn mú ọ wá ìmọ̀ pé olè kó kí ní ìwà mo ní rán lọ́n pa. ṣé bí wọn kọ fún igi ọmọ ọba ni mí gbajúmọ̀ àwọn ọmọ wa nǹkan tì. ọkùnrin ni ọ wá gbọ́ o ó kù tọ́pọ̀ àmọ́ mẹ́ta mọ́kà fún ọ kíkí ni ó fi wá pé dáadáa ọ̀pá àṣẹ tí wọ́n máa gbé tẹ̀ lọ́ba àti ìléwọ́ tó máa fi tilẹ̀ àti ìrùkẹ̀rẹ̀ tá a bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta o. ẹ ti wá wo bàbá gbogbo àwọn nǹkan tẹ dárúkọ yìí wọn kún bí tá a ti kó àwọn adé yìí ṣùgbọ́n èmi ṣe bí àwọn wọn kàn kó gbogbo wọn tilẹ̀ sílẹ̀ èmi ò mọ̀ pé wọ́n lówó lórí èmi ṣe bí adé lásán ló lówó lórí àmì kó adé wa. tó o bá ti kó wa owó tó ga sí ni bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o a wà padà sí abúlé a lọ kó àwọn nǹkan tí bàbá dárúkọ yìí wá ṣùgbọ́n bàbá ti dábúlé kẹ́yìn lọ sílé kẹ́ lọ sùn èmi ò kó àwọn ẹrù náà wá tí mo bá ti gba owó màá wá fún yín ní owó tí yín nílé èyí wá já sí pé owó tí yín náà yóò tó fi díẹ̀ lé sí. bàbá àrùn ọjọ́ ń solókùn ẹ̀jẹ̀ ń lọ níwàrà ṣìṣà kéde. ẹ lẹ́ o ẹ ṣeun o ẹ wo lẹ́ o. Àṣàkẹ́ Àṣàkẹ́ o ìwọ dà yọ sí i. èmi mo ní ẹrù náà. wọ́n ti kó wá. wọ́n kó wá o. wọ́n kó wá o. adé ọba. bẹ́ẹ̀ni. bàbá ṣe rò pé ọ̀rọ̀ yóò ní lẹ́yìn báyìí. ó ti o. àmọ́ ẹ rántí o
olè tó gbé kàkà kí ọba ń bo ni ó ti fún. òótọ́ ni súnmọ́ bí. àyà mi dáná díẹ̀. bá a ṣe ṣe nù tó o bá ti wá ń lọ tó bá di pé ẹ̀rọ bá bọ̀ kó o yà kó pe gbàdàdà ní. kì í tiẹ̀ sì wá sọ̀rọ̀ ẹ̀rù kó fi lè yá wa ńgbà bá kẹsẹ̀ sí dáadáa á lè ní ìsìn. kò burú. kò burú. má pẹ́ o. mo dé sọ́ báyìí. òótọ́ mà ní. Baba, mo kò dé o. Mo kò dé. Kò dé? Bẹ́ẹ̀ ni. Kó lọ́ba ìgbé náà lọ. Pé èyí tẹ̀ ọmọ ìgbé náà lọ báyìí ni. Àwọn ọ̀dà kan mọ̀. Ọ̀pá àṣẹ ká ní. Àwọn ọ̀dà èyí báyìí òun fi tiẹ̀ bàbá máa mú lọ́wọ́. Òwú ló yìí ṣe bẹ́ẹ̀ náà ọkùnrin ní ọ̀hún. Wá gbọ́ aya mi mọ́ra pé kó bá ń gba owó sí wa kó o lè ba àpọ̀ ńgbà tó ti kó eléyìí wá owó fi pọ̀ sí ni ọmọ ẹ̀ dé ní ìsìn ọkùnrin ní ọ. ẹ ǹlẹ́ bàbá. Òdìdé káàbọ̀. ẹ ṣàlẹ́ ní o ẹ̀lẹ́ o àgbóyé o adé ẹ̀mí Bàbá wọ̀ tún. ọmọ ọba ọmọ ọba ẹ̀lẹ́ ẹ kú déédéé wò ní. ẹrù nù. ìlú rèé kábíyèsí o. Kábíyèsí. Ìlú rẹ̀ ọmọ àgbàgbọ́n jà. Bá a ṣe rí o. Ìwọ̀n yìí ṣe léyìn bàbá. Ẹ jèrè bá a ṣe wí náà nù. Arákùnrin lọ́wọ́ á bá mi ló sọ pé òun fẹ́ ta adé. Eré ni àwàdà ni ọ̀dà náà kò burú. Ó tẹ̀ lọ pé bóyá eré ní irọ́ nípa ni àgbà tó kò dé lálẹ́. Ṣé báà ni ó kù tá a tún ṣe ọwọ́ akú mẹ́ta kan tó le onírú èwo ni mo ní ọ̀pá àṣẹ àti ìléwọ́ àti ìrùkẹ̀rẹ̀ tá a bá ti rí àbùṣebùṣe bó ṣe dìde nù ìlọ tó lọ bóyá pé aya mi ìbá ń pe ọ̀tún wá kí ọ̀tún sì pe àwọn olóyè lọ́wọ́ o wọn jọ máa bọ̀ áhà yín bó ṣe rí nù. Adéyẹmí ọmọ ọba bí a ti pè ọ́ lórí lóòótọ́ ọmọ àlè ni ọ́ nírè o jagun ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóyè jagun tó jẹ mọ́ à ń ṣọdẹ àmúlè à ń ṣèdájọ́ mọ̀láfikẹ́ ẹ máa tọrọ àforíjì lọ́dún ìdùà kó mọ́ gba ẹ lẹ́nu sẹ́yìn lórí ìdájọ́ ẹ̀ ṣáà wò bẹ́ẹ̀ ni wọn lọ sùrù ìta gbangba làgbà sú lóru gànjọ́ nígbà tójúmọ́ bá mọ́ wọn adé tàwọn èwe ni ǹjẹ́ kí ọwọ́ má tẹ wèrè yìí ní ìsìn ká mọ́ rí káṣírí ẹ̀ mọ́tò ẹ̀ á máa pẹ́ ẹyin torí òrùlé ló lè gbàgbẹ́ lépì ẹ̀yìn ọyọ wíńdò ni ọyọ lẹ̀kùn ni á máa dá tí òṣètẹ nìkan mọ́ra wọn ṣé rí báyìí ní ìsìn pé fúnra ọlọ́run ló kó wa yọ ló sì tún kó ẹ̀yin náà yọ pẹ̀lú. ebi ń tà máa ń wí nù tá a bá ní àfínà káfínà ẹni àmọ́fínà torí àwọn ọmọ kéèké ń gbọ́ àwọn ọmọ kéèké kí wọ́n sì kó gbogbo olú lọ sẹ́yìn kan. Adéyẹmí àkùn ọmọ ni ọ ọmọ kí gbogbo tó ṣe yìí ó ti jàlú lólè ìpín rẹ lọ̀rọ̀ yìí kò ṣeé jẹ fájá kò ṣeé gbẹmí fájá ká ní tajá lẹ́nu orí adé ló mú ọ ò ní lọ láì jìyà. ọkọ̀gbọ́n ojú ẹ pé Ọ bá wa délé. Ẹ dákun bàbá. Ẹ pa mí ilé ẹ mọ̀ pa mí ilé. Ẹ pa mí ilé ẹ mọ̀ pa mí ìkàlàbà ẹ dákun. ó ní ẹ̀pà àwọn ilé ẹ̀mọ́ pa àwọn ta. Gbàgbọ́ ní ọ̀pá òòlù kan. àwọn ipá yìí. èmi bá ní ọ̀pá kúlẹ̀kì ni. èyí kúlẹ̀kì ní ọ̀pá. bàbá mi rọ̀ kìkì lásán. ọmọ sí o. kò sí màkà mọ́ ọmọ sí o. bó ṣe wá náà nù. ọdún ẹ̀fà ilé ìyàgò lọ ìjàgò rè ṣe bọ́sẹ̀ sí ìdí. Ọjọ́ rẹ̀ àmúlé ni. Ẹ dákun bàbá ẹ pa mí ilé mọ̀. tí n bá ṣe orin kéde lórí imú rẹ̀ ó sì jábọ́ dànù. ebi káṣírí rẹ mọ bá tu káṣírí rẹ mọ tù lè jẹ oṣù ta. báyìí là á ṣe ẹ má wulẹ̀ tí ó ẹ má fi kú dẹ́rù bá ọba ló bí ọ nígbà bàbá rẹ̀ èkú ló ti ń hùwà yìí tẹ́nìkan ò mú ọ ọlọ́run ló fi ọ lé a lọ. Adéyẹmí o ò tún fojú kan ọ̀sán gan ìlú wa mọ́ á lè ọ lù ni o bá
báyìí ó ti lọ ọ̀tún oyè bí bàbá rẹ̀ ló ṣòfin bó fi bá fẹ́ lórí rẹ̀ kò ṣe nǹkan kan. olóyè àbí lù láregun ni. má lù ú. eégún rẹ̀ kákáká yìí. ǹjẹ́ sáwọn ọmọ ọmọ rẹ̀ ẹ̀ ṣó òpó tó bá fẹ́ tọ́ ojú tó bá ẹ pa ìsáàbùkún òní ó lé náà. ìjọba ṣe ní ìyàpọ̀lọ́ ìyàpá olóyè. ọmọ báyé ṣe máa rìn. orí adé òkú ojú òní tí ó. ọlọ́run tó dá ayé. ó ti mọ báyé ṣe máa rìn. ẹni tó lò ní ayé lè mọ̀ ẹni tí ó lọ́la ẹ̀dá ò lè sọ. gbogbo wa lájà náà. Bébí ẹ ní ibẹ̀ kì í ṣe ibi téèyàn tẹ̀lé. ìwọ ló ń rí báyìí ọmọ ọba kò síbi tí ọgbà kò síbi tí ò lè wọ̀. ọmọ ọmọ kò síbi tí ò lè wọ̀ òun ló ní gbogbo àmì. ẹ̀ ń wòran ẹ̀ ń nà ń bẹ̀ ẹ̀. o sì ní ìwòran ni níbo la ti mọ̀ tá a ti mú ní ìsìn orí ìjà ìdíjà mọ̀ fọ́rọ̀ tó wà ńlẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ń pọ̀ pa ni gbogbo ẹ̀ tó bá ti ta bálá kó tún bẹ ṣe ni. ẹ dúró ná ìyálọ́jà kí lẹ ti ń sọ lẹ́nu tí ò dùn yìí kí lẹ ń sọ lẹ́nu tí ò dùn ṣé ẹ fẹ́ máa pé ọ̀rọ̀ sọ ni téèyàn ọba jọ sàkálá kọjọ sàkálá béèyàn ọba jọ sòkòlò kọjọ sòkòlò ọ̀sàkà sókò ọ̀yọ́ mẹ́ẹ̀yàn ẹ sọ ọ̀rọ̀ gidi jáde jàre. ìyálóde ṣé èyí tí mo ti sọ yóò ti pọ̀ jẹ́nu mi lọ. èmi ọmọ. ẹ dákun ìyá wa ọ̀pọ̀ jù kò pọ̀ jù ọ̀rọ̀ etí mẹ́lẹ̀ ya máa sọ̀rọ̀ ẹnìkan mi bọ́rọ̀ gbogbo òlu ni àbí wọ́n ní sàkátà pàrọ̀ báyìí lágbàlagbà àsìtọ́ bí tọ̀hún bá yí ó ní ó fẹ́ dà kan mí ni ṣe jẹ́ àlà ọ̀rọ̀ ń bẹ̀ kákàlùkọ́ ọmọ ibi tá à ń lọ àbí. ẹ ṣeun ọjà ẹ ṣé àkọ́tọ́ bá wá fojú dídà irú wọn fà á ya pẹrẹgẹrẹ bí ọwọ́ aṣọ ni olórí ìlú lọ́rùn àṣẹ ọ lórí ọ̀rọ̀ adéẹmí sì ni ìwà tádéẹmí ti ń hù láti gbà yí wá tá à ń dọwọ́ bò tá à ń daṣọ́ bò eléyìí tó ṣe ìlọ́pàá bá ń bari ìlú òṣìṣẹ́ mọ̀ forí jẹ torí ẹni tó wò sùsù tó rè kó gbogbo orú dúkìá yìí tà kódà ó ti tàlú gbogbo ìlú ti wá péjọ wọ́n sì ti ṣòfin torí nígbà bàbá gé ìgbésẹ̀ ó ní tí bàbá ó lóhùn tí bàbá fi ilẹ̀ ohun tí bàbá fi ilẹ̀ ní wípé ní ẹnì ọba kẹrù lútà tọwọ́ ìlú bá tẹ̀ kí wọ́n sinú èèyàn bẹ́ẹ̀ bóde lù kéwù rẹ̀ ọmọ tó sẹ́lù mọ́ fáàbàdà òye sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ àti jáde lù ní. ẹ̀bẹ̀ kí ni bẹ̀ ti tó ìyá mi. mo jẹ́ gbọ́dọ̀ jáde. ẹjọ́ ẹ̀ bá ń dárí jì. ẹ̀bẹ̀ kí ni bẹ̀ sọ́rọ̀ ẹ̀bẹ̀ lélẹ́yìn ni méjì wọn náà bímọ àbó òbí mọ ọmọ tí ìṣe máa jalè. bàbá fọmọ wọmọ àlùkàn pa. káyà àlùpà náà. ẹjẹ mi ó béèrè ìbéèrè kan lọ́wọ́ ìyá wa yìí. ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ní ìsìn ẹ̀bẹ̀ ń pè ní kí lù ọ́ dáríjì ọmọ yìí ni àbí kí wọ́n dín ìjìyà rẹ̀ kù torí kò yé mi. ẹ dákun ẹ bá ń dáríjì. kí wọ́n dáríjì kí máa gbọ́ olórí kí ló ń wí lẹ́nu tí ó dò yìí. ẹ dákun ẹ má jẹ́ wọn sọ. ṣèṣúrú mi tani sọ̀rọ̀ tó wọ́n fẹ́ bẹ́ẹ̀ o má jẹ́ lórí adé fi o sọ̀gbọ́n gbogbo torí irú ọ̀rọ̀ báyìí ni ọ̀já àwọn olóyè yòókù lè pèsè sáàfin a ti ṣèpàdé ní ọ̀tún wọ́n sì fi ṣe rán ani sọ̀gbọ́n ẹni ó ṣerú eléyìí ò tó ṣerú ní tó tó bá ìwọ rò pé gbogbo ẹrù tó ń wò yìí o rò pé ẹrù bàbá ẹ̀ nìkan ni àwọn bàbá wa ni wọ́n ní bẹ́ẹ̀ni àwọn nǹkan ṣẹ̀báyé rè kò gbọ́dọ̀ yí kódà bó ṣe yí iṣẹ́ rẹ̀ kúrò láàfin ó lé tutù tá a ṣe bẹ́ẹ̀ni nǹkan kékeré ló pé ní kò sọ̀rọ̀ ńbẹ̀ mọ́ kò sọ̀rọ̀ ńbẹ̀ kò sí ọ̀rọ̀ ńbẹ̀ mọ́. wọ́n ní àdéhùn máa dá yẹn dúró. èyí ti tán bẹ́ẹ̀ ni wọ́n ṣe bó ṣe láàfin kò sọ̀rọ̀ mọ́ ó ti jẹ́nu ó ti jẹ́nu bó ṣe jẹ́nu. ẹ má fi nílẹ̀ dákun ẹ jọ ẹ bá ń dárí yìí. ọmọ ènìyàn dájọ́ ọmọ ẹ̀dá ń ṣe kàrà ayé.
your team is speaking. What? Kí ló ṣẹlẹ̀? Yes. Yes. Captain Aladituyi. I saw him. Mori officer mess lánàá now. Oh God. What? You see, ara nǹkan tí máa sọ fáwọn young lads ni. You can imagine this. Well, could likely I don't think I can come. Me le was officer mess leni. No, mo fẹ́ rí Major General Audu. Nípa ọ̀rọ̀ Kọ́sìmì kan. Kọ́sìmì tí mo sọ fún ẹ pé ó ń wá sẹ́yẹn. Major ní kí n mú wá. So mo àwọn ló lè get ẹ̀ níṣẹ́. No, òun gan wà bí báyìí sìn àjọ fẹ́ jáde sìn. Very likely. From 6 upward. So you can call me. Ó like màá ti padà wọlé ńgbà yẹn. Okay now. Bye bye. Madam ko. Bye bye. Cheers. Yemi so bínú. Rárá, Major. Àbójẹ̀rí. Wọ́n pé mò ń bá colleagues mi sọ̀rọ̀ nípa ẹ̀. Mo gbọ́. In fact, náà ní officer mess lánàá, mo bá Major General kan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀. Òun la máa lọ sọ́dọ̀ ẹ̀ ń sìn. I've already discussed with him. But concern mi ń sìn ni pé ó dàbẹ̀ ní kó ń sọ fún mi pé agbára ni iṣẹ́ yẹn wà. And mò ń wo pé báwo ló ṣe lè kó. I mean accommodation wise. Government will allow our civilians máa bá wa gbé nínú ara. Major, tó bá jẹ́ ẹni ẹ̀fà ìbẹ̀rẹ̀ sílẹ̀. Ṣé pé wà á lè? Ẹni tó fò sókè ti pẹ́jọ́ lórí. Tẹ bá ṣáà ti bá mi gẹ́ẹ̀tì iṣẹ́. Màá fà ń gbẹ́rù mi. Fún mi ní time kí n ṣáà kí n dress up. Okay, sir. Okay now. So I'll be with you now. All right, sir. Níkẹ́, jẹ́ kí n fi mẹ́sẹ̀gì lẹ̀ fún wa dé. All right. So báwo dẹ̀ ni gbogbo things ní village? Kò wá. Níkẹ́. Yes, uncle. Èmi àti Yemi máa jáde ńsìn. Ó likely kí madam phone láti America. Tó bá phone, ni mo ní kó call back ní nǹkan bíi 9. And let me warn you, don't just be giving my cellular number anyhow to people. Okay? You understand? So kó fún ní cellular number mi. O ti mú cellular wọlé ni. Ìgbà tẹ́ pè mí sí náà mo wọlé mi. In fact, mi tẹ mú wọlé náà. I left it there. Ìtẹ̀lú lẹ́ẹ̀kan kan. Cellular tí mo fi call o. Kó má jẹ́ pé mo wọ yàrá lẹ́ẹ̀kan tẹ́ wọlé. Bíbá ni mo ti lò ní. Bẹ́ẹ̀ àtọ̀ ń kú Yẹmí lẹ wà nínú. What does that mean? Yemi, we were here together now. Kí ló lè happen? Ló wá mí pẹ̀lú yẹn. No, ṣe ló máa ń ní àwọn kọ̀ọ̀kan tí kì í da kí èèyàn máa sọ lẹ́nu. Kí nìyẹn wá kí ló yin sí ní èso? Ó ṣáà sọ ní pé ẹ̀yin méjì lẹ jókòó sínú títí. I mean, it's embarrassing. What is embarrassing in this? Èmi tàbí báyìí pé kò sí anyhow. Mo wá máa gbé fóònù ni. Ó surprise mi kẹ̀ kí ni rubbish ilé. Nígbà tí òkè ṣabẹ́rẹ́. Lu èmi ò fẹ́ lu gbogbo kíni. Tó bá jẹ́ no. Àyè nǹkan tí àìníṣẹ́ máa ń fojú èèyàn rí náà ni o. Ọ̀rọ̀ àìníṣẹ́ kọ́ lórí this is what. Lẹ́jọ́ ó dàbí pé mo kọjá èmi ni o. Kẹ́ kúkú sọ clearly pé fẹ́ mi bì mọ́. What I'm saying is that no, it's embarrassing. Ó ṣe máa ma ṣe pé ìgbé àwọn tó ń sọ òdì ìfàjà ló ń sọ pé mi pẹ̀lú ìwà mi báyìí. Ṣé wọ́n sọ? Ẹ̀gbọ́n, there's something ringing. Bóyá ẹ wò níbi ibẹ̀yìn àbí. Ìjọba jẹ́ pé torí pé mo wá sílé. Kí ló ń sọ fún mi? Sẹ́lúlà kan ló. What are you telling me? You're making me look like a fool. Do you understand I'm a military man? Now stand up. I want to see you on your feet. Bring it out. What is all this? Yemi, you embarrass me. Major, ẹ má bínú. Mo mọ̀ pé mo mú sẹ́yìn. Kí má bínú kí lè Akulila have got into your pocket. In fact, ó kọ́ mi lọ́gbọ́n ni. Tẹ́lẹ̀ ò bá ṣẹlẹ̀ báwo ló ṣe máa mọ wọ́ọ̀tì ẹ̀? Àwọn tó sọ wípé ẹni tẹ́yìn ò bá ti rí for the past 10 years kẹ́yìn doubt ẹ̀. Sit down. You see how you mess yourself? You see how you mess yourself?
pé o lè ní kọ́tẹ́ ṣe ní wọ́n bí ọlọ́run gbọ́ á ṣe mo ní mo gbàgbé ẹ̀sápò ni mo gbàgbé ẹ̀sápò ní olè so mo wá jí kí ókè wá ìwọ náà dẹ̀ máa rí. ibo la yé lọ kẹ ìka ìmájì ẹni tí mo ìfẹ́ torí ẹ̀ jáde lọ bá mi jọ èmi náà dẹ̀ máa rí kí ló fẹ́ ṣe fún mi. Ọlọ́run tó dá ayé ó ti mọ báyé ṣe. Ọlọ́run tó dá ayé ó ti mọ báyé ṣe máa rìn. Ẹni tó lò ní ayé lè mọ̀ ọ́n, ẹni tí ó lọ́la ẹ̀dá ó lè sọ tó bá lájà náà lọ. Gbogbo wa lọ àwa àti ẹgbẹ́ ọ̀làjú wa lọ kí là ń wáyé mọ̀yà fún o. Ayé 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 ń dòrò. Ayé ń dòrò. Ayé 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 ń dòrò. Ayé ń dòrò. Tábà ti délé. Then Okay. Yeah, Daddy. You know, I don't like the matches there well. Yeah, again. Then you get another one. This one. Just for me. How now? How market? In fact, this woman day for this country. That red car we enter now. Madam get am. Yes. The madam dey rich o. Abi? You are loud. I know now. Now they live Abi Nadam. Now this country, in fact, you know market. Me too. I just dey roam me up and down. No, well, nothing, you know. But later, ja.
How are you? Báwo ni? Madam ńkọ́? Wọ́n wà ní. I see. Báwo pé wọ́n? Ẹ̀jẹ̀ tán láti wò. Sọ pé ọkùnrin wọn ní láti Àjànà Close. Ok, ẹ jẹ́ kí n bá yín pè wọ́n. All right. Madam, ẹ lálejò. Madam. Good day. Ẹ káàsán. Please, sit down. Ẹ káàbọ̀. Yeah, ẹ ṣé. Ẹ wá jókòó. I'm okay then. How can I help you? Madam, ní nǹkan bíi aago 10 àárọ̀, ẹ lọ sí bank, ẹ lọ gba owó díẹ̀ sínú black polythene. Owó yẹn la wá gbà. Mi ò lọ sí bank láti bí ọjọ́ mẹ́ta. Bá a ṣe ń wò yìí, a rí pé ọmọlúwàbí ni àwọ̀ tútù wà lára yín. Ẹ̀ ń ṣe oníjàgídíjàgan. Mo tẹ̀ tí wọ́n mọ̀ pé ọwọ́ ìyà ò sí lára yín, kò ní yẹ kí ẹ lose life yín over little money. Màá fẹ́ kẹ́ wọlé kẹ́ gbé owó yẹn jáde without any noise. Honestly, mi ì lówó kankan lọ́wọ́ ń bì. Mi ì lọ sí bank. I don't. Madam, ẹ jọ̀ọ́. Please. Ẹ má waste time wa. Please. Nínú rẹ́kà, owó tẹ gbé sínú nylon bag. Mo trace yín o. Abẹ́ta kí n gbé owó yẹn jáde. It's not my money. Madam, àti owó olówó àtowó ẹni, Ọlọ́run má fi kàn wọ́n yàn wá. Àkọ́bọ̀ngá ṣe ni ẹ jọ̀ọ́. Yes, sir. Madam, ẹ ṣé gan ni. For the cooperation. It's okay. Màá wá advice yín. Ẹ má try láti alert anybody. No. Ẹ má pariwo. It's okay. Ẹ ṣé gan. Ẹ ṣé gan wa. It's okay, no problem. You. I will hold this. Nǹkan kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí owó yìí. Now, you can move. Thank you. Thank you very much. ṣe pàjáwìrì àtàárọ̀ ni mo ti ń gbìyànjú ní àná wọ́n ránṣẹ́ wá láti ìgbìmọ̀ láti ọ̀dọ̀ ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba wọ́n ní ká gbìyànjú ká mú orúkọ ẹni tí ó joyè wá ká sì ṣe kíákíá ká lọ́ba ń bì kí ó lè di pé ìjọba ń fi orúkọ tiwa náà sí ètò òṣùná wọn lọ́dún tí a mú yìí ní mo ṣe létò kí kúkú fàárọ̀ ìtọ́jú lé kálukú kábàdì. ọ̀tún ẹ kú etí gbọ̀ eku tó ti lóko ńlẹ̀ lọ́rọ̀ wa yìí tèrè sá àsìkò kú dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba wa tó gbéṣẹ́ ọkùnrin méjì ló bí obi di ẹ̀mí ó sì bá dé òtí kí ló wá burú mẹ́ ẹnu aránṣẹ́ sí adéẹmí káránṣẹ́ sádé òtí ká ṣe bí ẹ ti ṣe kó lè bá àríbí ti rí orí òní bẹ kẹ́mù òwú. Déyẹmí o Déyẹmí yìí ọ kánákáná àwòdì adéyẹmí kẹlẹ tó ń sọ. ọ̀tọ̀ ni wí àṣà tí ń bá di ẹni díẹ̀ mi àbí gbogbo àpapọ̀ tó ṣe tàbí lè gbọ́ sẹ́yìn òdi ni èèyàn tó ṣe wá ránṣẹ́ sólè kó tó máa bọ̀ nílé
ọlọ́run kúkú ṣe gbogbo wa tá à ń bẹ lẹ́yìn kò sídìí ilé ọba nu gbogbo wa ká lè ṣe kó lè dáa ni ọmọ méjì lọ́ba tó lọ́ba àná bí ìkan ti bọ́ sẹ́yìn òbí ẹ̀jẹ̀ amúkejì ìyáálé òjì káàtì mórúkọ rẹ̀ lọ́pẹ́tò ẹni tí ó jọba rèé èmi ò mọ béèyàn ṣe ń fọ̀nà lẹ̀ tí ń wọ̀ bẹ́ẹ̀ o. ẹ jèrè ìtí mo lé mi náà ò wí nù ẹjẹ amẹnu kúrò lórí ọ̀rọ̀ Adéyẹmí gbogbo wa láti mọ̀ pé fìrí ń di ọ̀kẹ́ l'Adéyẹmí ó sì ti kú òun ìlú ẹjẹ awájú ti ní ìsọ. lórí obìnrin ṣe ìṣègbè nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin máa ń gbogbo ẹnu sọ̀rọ̀ báwọn ìbá di ọmọ ọmọ náà. ṣé kóró tọ́lẹ̀ kó wọ́n sọ. ó yà lẹ́nu. kó wọ́n parọ́. ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ẹ má jà pọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo èmi ní bẹ́ẹ̀ tí ò ti bẹ̀ kú ẹ já ṣe bí ẹ ti ṣe kó lè rí bí kiri o Adéòtí Adéyẹmí ká ránṣẹ́ sáwọn dáfádáfá ká sì sọ pé báyìí báyìí kí wọ́n ránṣẹ́ sí àwọn méjèèjì bí Adéòtí ni Fábámú bí Adéyẹmí ni Fábámú ojú gbogbo wọ́n so. ẹ máa gbẹ́ ìyá ṣé tí a bá ránṣẹ́ sífá tí Fábá mú dé ẹni àátún wá ránṣẹ́ lọ pé bí ẹni wá látòkè. òòsàn àlùyé ò ní jẹ́ bí fáwọn bí ẹ̀mí ìjì àbí ẹ̀mí ẹ̀sán abẹ́rẹ́ mẹ́rìndínlógún pọ̀jù títí ò ní lè jẹ́ kó wọnú ìlú ìwà kó wá jọba. ọwọ́ sí ìbá òun àbójú pàdé sí ẹ̀mí olóyè àbójú pàdé sí ẹ̀mí. ẹ wo Ọlọ́run sì ṣe àgbàlagbà ní níbẹ̀ bá bàbí jẹ́ tó ó kó sọ́wọ́ yín inú mi sì lóòdò pé gbogbo iná ẹ̀ bí mo lè. ọmọ méjì. àgbẹ̀ wọn ìbáàdì ó dẹ̀ kó kó so owó orí ẹ̀ mọ́ ní fẹ́fẹ́. àti gbogbo yín la bí mo lè. owó orí ẹ̀ mọ́ ní fẹ́fẹ́. sọ̀rọ̀ lọ́sọ̀ yìí ọ̀rọ̀ yóò lè sí o. ẹ máa gbọ́ òwe o mo ní aṣọra fáwọn àgbèrè ìgbàlódé. ìgbàlódé gan-an ní ọ̀rọ̀ ẹ̀ ní bí ẹ ti. ọ̀rọ̀ ọkọ̀ màálù tó jẹ̀bù lórí àná. ẹ wo bí ẹ ti sọ ẹ ti sáfẹ́ bí. bàbá pé bí ẹja pé kó tó ọ̀rọ̀ tá a sọ yìí ẹja amúlọ́kùnkún náà torí mo ní fẹ́ kí ìlúwo tó fà ẹ̀yìn. àìlú rẹ̀ kẹ́ yá jẹ́ lọ́nkú lọ́bẹ̀ tí bí náà nìyí àìpé kí wọ́n ní lọ́wọ́ ogun. mi ò ní fẹ́ kó fọ́ mi jẹ this time around. Bàbá mo ò fẹ́ bloodshed but at the same time ẹ ní láti calculate pẹ̀lú precision. Is that clear? Okay. Yeah.
ayé ń dòrò ayé ń dòrò ayé 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 ń dòrò ayé ń dòrò ọmọ ènìyàn dájú o ọmọ ẹ̀dá ń ṣèkà ayé ń dòrò wọ́n ń para wọn lẹ́kún o nítorí owó. Stand right. Sísí mi ẹ wo ọ̀gbẹ́ni ṣé ẹ mọ̀. bẹ́ẹ̀ sà. Ẹ mọ̀ dáadáa gan. mo mọ̀ wọ́n. Mo lẹ ti mọ̀. ẹ ṣe sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n máa ń wá sílé wa dáadáa gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ok ìgbà tí wọ́n wá lọ́jọ́ yẹn ó happen pé wọ́n ja ọ̀nkù mi lólè so ó dẹ̀ di oníariwo ok láti ìgbà yẹn wọ́n dẹ̀ bínú kúrò nílé wa wọn ò wá mọ́ and ọ̀nkù mi dẹ̀ máa ń sọ fún mi nígbà yẹn pé àwọn máa ń rí wọn àwọn máa kí wọn ní dá wọn lóhùn and there was a time tí ọ̀nkù mi travel ìgbà tí wọ́n bọ̀ wọ́n sọ pé àwọn lè ju rim fún àwọn lọ́nà wọ́n dẹ̀ try láti lé wọn and nǹkan tí wọ́n sọ fún mi ní statement wọn ni pé àwọn rí ẹni yìí. Shut up. Wọ́n sọ fún mi pé àwọn rí èèyàn tó jọ ẹni yìí and èmi ò dẹ̀ sí nígbà tí incident yẹn happen. So by the time tí máa fi date wọ́n sọ fún mi wọ́n ti pa ń kò ní pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n ti sọ fún mi yẹn definitely àwọn ní. Shut up. Ẹ wò ẹ ṣáà bá mi mú wọn dáadáa ẹ bá mi mú wọn dáadáa. Nǹkan tí wọ́n bá ṣe ń sìn ní madam ni pé gbogbo statement tó wà bí ẹ̀yin lẹ́kọ́ ẹlẹ́rẹ̀ sáìn ni so kò nǹkan tí wọ́n bá ṣe ń bẹ̀ ni pé by the time tí a bá gbé ọlọ́gbẹ́ni lọ sí court ẹjọ́ ẹ bá dé court ṣẹ́gbọ́n ẹ ṣe kàn owó mú gbé fáìlì padà lọ fún IPO onímọ̀ ní kó charge case sí court kó lè mú accuse yẹn lọ padà. ayé dúró wọn ń fèrú gbà bùkún o wọn ò rántí Ọlọ́run ayé dúró wọn ń jẹra. Ifá ńlẹ́ o Dáúdù Ifá ọgbọ́n tí kábíyèsí wa Adéòtí tó bọ́ ọ sọ má fi eré pébi má fi bí fọre má fi òdòdó fọ bá ti rí gẹ́lẹ́ ní kò wí iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmúlọ̀tàn lọ́kàn lóríṣì àárín ọpọ́n ìtàrún ilẹ̀ ọ̀gẹ̀gẹ́ bàbá fẹ́mọ lójú àríran. ó gbè funfun lóhun kọkàn mọ́ ire gbogbo ní ṣojú owó káyẹ̀wò bí. balẹ̀ yìí nǹkan gíga. kábíyèsí ẹ̀yin olóyè Ifá yín dáa ṣùgbọ́n ohun tó ń bẹ ní ojú Ifá yìí ó le díẹ̀ tí ẹ bá wá ní sọ pé ọmọdé ni mo jẹ́ ìbáwọn kò tẹ bá gbà mí láyè ṣé kí n sọ̀rọ̀. ọmọ agbóṣẹ́ṣẹ́ fáyálé. kárólé. ọmọ agbẹ́ ìpìlẹ̀ ọmọ yorùbá tó wà gbọ́ fàtìbìtì náà ààbọ̀ pẹ̀lẹ́ lákòókò ìkórè ṣáàwó láàfin ìgbàdàn owó àbẹ̀. àbí. balógun nígbà tí yìí ṣe pé ìwọ nìjòyè tó ránṣẹ́ pé babaláwo wá ìpè wá dífá. bẹ́ẹ̀ ni bàbá kábíyèsí ni babaláwo ń bá sọ̀rọ̀ pé ṣé tí bá rán kó wọn máa jẹ́ fún yé. why not? Right on. Go ahead. Ifá fi ń yé wáyé pé
bí eku ò ṣe ké bí eku tẹyẹ ò ké bí ẹyẹ táboyún òbí wẹ́rẹ́ tágbọn ò tọwọ́ àlàbòsùn èyí tó tọwọ́ àlàbòsùn ó fi nu ògiri gbígbẹ ní. Ifá ní gbogbo orúkèrúdò tó ń bẹ láàrin ìlú yìí Ifá lọ́wọ́ ẹni tó lè lù náà ló wà. Yé wa yí pé orí àlééfà tí kábíyèsí Adéòtí wà yìí kì í ṣòun ló tọ́ síbẹ̀. Ó ní Adéyẹmí. Oyè. Sọ́yìn èèyàn fi àbáyé ẹ̀mí. Káwọn ẹmọ gbọ́ lóye. Kábíyèsí ṣé àná lè ní láàrin ìlú ìgbòho ìjọba? Àpọ̀rọ̀ lọ́rẹ̀ olóòlò kótókótó lòdì òní bá ń bẹ̀. Sọ́yìn ẹ̀kọ́ bá bínú délé ọmọ gbọ́dọ̀ kú. Ta ló sọ̀rọ̀ mélòó lẹ sákalẹ̀ fún ojú ọ̀hún tẹ́ ẹ̀nà lọ́kàn tó bínú léwu. Ifá wá kì wá ń lọ. Ifá ní kí eku tó lè ké bí eku. Kílù yóò tó lè tùbà kó tó lè túṣẹ́. Àfi kí adé ẹni bọ́ sórí àlééfà yìí. Ẹ ṣe lé ní o. Ẹlẹ́ẹ̀kejì a wá ṣe ètùtù ńlá fún ìlú yìí. Ọ̀kà mẹ́ẹ̀bọ tí kagún náà yà. Ètùtù tá a bá wá ṣe yìí kábíyèsí Adéòtí tó lọ yìí ló máa forí ara ẹ̀rú ẹbọ. Forí adé ò gbé ẹbọ. Tó bá wá gbé ẹbọ òun tán yóò lẹ́yìn o. Tí ọ̀gá wa gbẹ gbọ́ngàn. Bàbá Balógun. Ìbá sàn kí kábíyèsí ó gbẹ́bọ kẹ́yìn kábíyèsí ó lè dáa. Nítorí pé tí wọn ò bá gbé ẹbọ ṣísẹ̀ntẹ̀lé ló máa jẹ́ láàrin ayé àtàwọn ọmọ wọn. Kábíyèsí wá gbẹ́bọ yóò kú kò gbẹ́bọ yóò kú ẹ̀jẹ̀ náà máa fi fọdún yìí mọ́. Káàrí ọmọ àlọ́ṣẹ́ṣẹ́ fáyalé. Ìyọ̀tọ́wọ́ ẹjúlẹ̀ ń gbà. Ọmọ àtẹ̀kùnlé mọ́ ní odò tó ń wọ́n lọ́pàá sí ìlú náà. Mo yára bí ọ̀pọ̀ ẹ̀yẹ́ làwọn ṣe oríkóyì. Òṣì àdúgbò. Bẹ́ẹ̀ yàrá kúndùn ló mú ní ilé. Bẹ̀rẹ̀ tó mú yín náà. Yé mo bí wọ́n tó mọ̀ yé mo olóyè ẹlúlu kábíyèsí lọ́fà yìí o. Kí ẹmọ bẹ́ẹ̀ bá ṣe ṣe lórí ara rẹ̀ yóò fi rú ni bẹ́ẹ̀ bá sì bá rù. Ìdá ọ̀jẹ̀ bíbí adé ìkànnì sí. Kò yẹ kí n tó padà wá sáàfin yìí kò lẹ́yìn kí n padà wá rárá ṣùgbọ́n torí adé ni mo rò nígbà tá a dáfá fún yín tí wọ́n ní kẹ́ ẹ̀ ṣètùtù tẹ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ ṣe ìlú sì ń dàrú lórí yín. Mi ò ní mi ò ṣètùtù àmọ́ gbígbé náà. Ẹ gbàgbé kó sọ pé ọba tó jẹ tí ìlú fi tú orúkọ ọmọ nípa rẹ̀ èyí tó jẹ tí ìlú tòrò orúkọ a máa bẹ nínú ìwé títí láyé ni. Ẹ wá nítorí pé èèyàn ọ̀fẹ́ gbé ẹbọ pé yóò lẹ́yìn tó bá lẹ́yìn tí ìgbésí ayé àwọn ọmọ yẹn àtayé bá da ṣùgbọ́n ni kábíyèsí. Ẹ tún wá ṣe gbogbo ẹ̀ jùlọ ẹ kó ọjà kúrò níbi tó yẹ kó wà ẹnì kan kó lọ bí kan ọjà ọba láì ṣèwádìí wò ẹ tún ṣe gèrè ẹ tún kó aṣẹ́nulẹ̀ tuntun lóòótọ́ ilẹ̀ kan lè yí ẹ̀yin ò gbọ́dọ̀ bèrè lọ́wọ́ fáwọ́kẹ́ tó ṣe ìlú òsì rújú òun lè ń bẹ́nu ààrẹ yìí
tiẹ̀ fẹ́ bí lọ́rọ̀ kan kábíyèsí mo sì fẹ́ kẹ́ ẹ dáhùn ẹ̀yin ni ọlọ́run bá ó ṣe kẹta wa ọ̀rọ̀ wo lè lè rántí láàrin ẹ̀yin àti ìyá yín kó tó jáde láyé bí a tó bá yín sọ ní kọ̀ọ̀kan ni o àbí ọ̀rọ̀ tẹ́ lè rántí ṣá ẹ̀rù. ikú ẹ̀ mọ̀ gbà kú lọ yọ. ẹ ẹ lè kú ẹ má sọ báyìí mọ́ ẹ lè kú. nígbà mo bí ọ kò pẹ́ kò jìnnà tí wọ́n fi bí Déyẹmí. ẹ ti sọ bẹ́ẹ̀ náà rí ẹ ti sọ rí. bí bàbá yín ṣe sọ pé kí wọ́n lọ gbé adífálà wá ni bóun fẹ́ wo àkọsẹ̀jayé. àkọsẹ̀jayé. bẹ́ẹ̀ni níjọ́ tí wọ́n wá ń ṣe báyìí wọn ò mọ̀ pé gbogbo ohun tí wọ́n ń sọ ni mo gbọ́. ẹ pẹ́ kábíyèsí adéyẹmí lọ́ba adéyẹmí lọ́ba. bí mo ṣe gbéra ni tí mo wá lọ sọ́dọ̀ ìyá àwo kan. kí ló wá fi àṣìṣe. tẹ́ ẹ bá lè bá ń yẹjú ẹ̀. bá má ṣe gbàgbé. ká yẹjú ẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé bó o bá mi méjì yẹ kó kábíyèsí láàfin. bá a bá yẹjú rẹ̀ wọ́n rò sí o. nǹkan mẹ́ǹbẹ̀ tó pani díẹ̀díẹ̀ tó dùkú rẹ̀ bí kéèyàn yẹ káfóyè kan kọ́ máa jalè káàkiri ṣé ọgbọ́ pé wọ́n fò lè jọba rí ayé ẹ̀ ti máa yẹ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ pẹ̀ fún mi ẹ wo obìnrin bí ó ti gbóni ẹ gbọ́ àmọ́ irú nǹkan báyìí náà tún lù wọ́n. ó pẹ́ kí n tó tún ẹ má jà tó káàbọ̀ sẹ́yìn ọjà rẹ̀. ṣé nítorí pé àjọba iná lẹ fi ṣe adúrú nǹkan báyẹn fún Déyẹmí. ìyáwó wa sọ fún mi pé ní tí mo ṣe yìí ó lẹ́yìn àmọ́ mo mọ̀ pé ibi tí ó jà sí rèé mi ò tí yóò mọ̀ pé ibi tí ó jà sí rèé. ṣé ẹ̀rọ ojú ayé àbẹ́rẹ́ ó gbé fóun fólóhun kọ́kọ́ ò mọ́ ìyẹn pé ìyá yín mọ̀ pé yẹn kọ́ lẹ́tọ́ lọ́ba kó tó lu ọgbọ́n tóbìnrin tó fi gbé yín sípò ìlú ló ń dàrú yìí bó ta ti ṣe. ikú tibẹ̀ wá ń kọ́ ya. kábíyèsí mo sọ fún yín lẹ́ẹ̀kan ipò ọba tó jẹ tí ìlú tó orúkọ ń bẹ lóòwé bẹ́ẹ̀ bá gbé ẹbọ kábíyèsí yóò padà jásọ lọ́jọ́ ni bẹ́ẹ̀ gbé yóò padà jásọ lọ́jọ́ ni kò ṣe wá gbé kí ìgbésí ayé àwọn ọmọ yín àtàyà kó lè dáa kí ìlú lè tùbà kó lè túṣẹ ẹ dáhùn kábíyèsí èmi ò ní purọ́ fún yín ifá ò ní purọ́ bẹ́ẹ̀ gbẹ́bọ ẹ kú bẹ́ẹ̀ gbé kú ẹ rò dáadáa Ọlọ́run tó dá ẹ rò ẹ mọ̀jọ́ ó bàjẹ́ báyé ṣe máa rìn. ẹ gbọ́ kò jẹ́ bó ti èmi ò tún mọ̀ padà rí ọlọ́run mọ̀ dáadáa o. Ẹni tó lò ní ayé lè mọ̀ ọ́n, ẹni tí ó lọ́la ẹ̀dá ó lè sọ, gbogbo wa la jàná lọ. Gbogbo wa la jàná lọ, àwa ti nílẹ̀gbẹ́.
àtìgbà tí mo ti délé yìí wọn gbọ́dọ̀ bá kúrò wéréwéré mọ̀lúkútú pẹ́bẹ́pẹ́bẹ́pẹ́bẹ́ owó káyéèkì ẹ̀sọ́ Ìkòyí gbẹ́rúlẹ̀ kò dìde Ìkòyí ẹ̀ṣọ́ padà sókè pẹ́ ọmọ gbẹ̀ngbẹ̀ng tó di mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ níjọ́ tógun pa tógun lé tógun wá gbójú Oníkòyí wọlé tógun tún wá gbẹnu rẹ̀ jáde Ìkòyí ó ní ṣì. èyí ni ìròyìn tí ó dé sí ìgbọ́yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán Muka. Zainab Owólabí ni oníròyìn yìí. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ènìyàn ti fi ẹ̀hónú wọn hàn látàrí owó ọkọ̀ tó gbówó lórí. Ìwádìí iléeṣẹ́ elépo rọ̀bì ti fi hàn pé kíkó epo pamọ́ ó léwu. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ wa ti fi àgbà hàn agbábọ́ọ̀lù ilẹ̀ aláwọ̀ funfun Brazil. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn adigunjalè tí wọ́n ṣe ikú pa ọ̀gágun Timi. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ṣoṣo ní ti Olóhun. Wọ́n ní bí aṣebí bá ń yọ́lẹ̀ dá ohun búburú a máa yọ́ wọn ṣe. Ọwọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti tẹ àwọn ọlọ́ṣà tí wọ́n ṣe ikú pa ọ̀gágun Timi. Ní báyìí látàrí àṣírí àwọn adigunjalè tó tú sí ọwọ́ àwọn ọlọ́pàá, ilé ẹjọ́ ti dá ọmọ Ọba Adéyẹmí sílẹ̀ nígbèkùn àwọn ọlọ́pàá. Tó ẹ̀yin ènìyàn wa, ìròyìn náà kò ní jù báyìí lọ. Àwọn òbí àti alágbàtọ́ ẹ jẹ́ ká fi ẹ̀kọ́ tó péye kọ́ àwọn ọmọ wa nítorí ọjọ́ ọ̀la. Àbọ̀mí rèé, ó dàárọ̀. bí ìmọ̀ ó ṣòro ìjókòó sí ìwé ọlọ́mọdé ara burú. ó tiẹ̀ dá bẹ́ẹ̀. bàbá bí fáìn dà. bàbá bí fáìn ti já o. bá a ṣe gbọ́ ogun tó ṣẹlẹ̀ yẹn everybody ti fẹ́ dànù ìgbẹ́ là ń fẹ́ wé. bí fáìn àtẹ̀mí àríra wa mọ́ ń jọ yẹn. wọ́n ní ká tijú ká ṣe bí ẹni kú káwọ ẹni tí ó dàrú ẹni ká tẹ̀ ní nǹkan tí ó máa gba ẹ̀mí mi bí wàá ti bí fáìn ṣe máa ná pápá bora náà nìyẹn. bàbá ẹ̀ ní bínú ni ó wá bẹ́tà ju kó gba ẹ̀mí everybody lọ nígbà táwa ti gbọ́n tó ṣẹlẹ̀ yẹn olúkálùkù ti fọ́n dàgbé tẹ́ tá a bá lọ lọ́pọ̀ ta ló fẹ́ tọ́jú àwọn tó wà nílẹ̀. èmi ò tiẹ̀ wá ní dúró dìgbà tí ẹ máa bá mi wo àwọn tó wà nílẹ̀ èmi ti yọ ọwọ́ nínú iṣẹ́ yẹn pátápátá èmi ò ṣiṣẹ́ yìí mọ́ in fact mo ti ń wá bí mo ṣe máa contact tẹ́lẹ̀ ó ti sú mi. kí ló dé ẹ má ṣe báyìí náà mo dẹ̀ ti mọ nǹkan tẹ́ mí torí pé ẹ ti rí pé ìgbà tí gbogbo kìíní ẹ ti yá kù kì í ṣe bẹ́ẹ̀ náà ṣé ẹ mọ̀ náà nígbà tí nǹkan báyìí ti ṣẹlẹ̀. sórí ikú tó bá fẹ́ bẹ́yàn lórí tó bá ṣìyàn ní fìlà ká máa dúpẹ́ ni ikú ilé ìfẹ́ bẹ́ mi lórí ni ó sì ti ṣe mi ní fìlà sí so èmi ń ṣọpẹ́ iṣẹ́ mi ṣe mọ́ màdé advice wọn náà kó wá nǹkan míì ṣe kó jẹ́ kí Ọlọ́run mí sí ẹ ojú tèmi ti ṣí kúrò nínú iṣẹ́ burúkú yìí ó dàbí pé òun mọ bí mo yẹ jẹ́ o òun mọ background mi lò ìdílé aládé ni mo ti wá ọmọ ọba sì ni mí etí wo ló gbọ́ pé ọmọ ọba ó wá ń ba ìgboro jẹ́ kó máa jalè káàkiri. bàbá ṣe ẹ wà ní bínú ni bọ́ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ èmi gan kú tán mú gbà lọ bí fàìní tiẹ̀ mọ́ bó ṣe rí rárá torí bá ṣe wọ eré àjọ ẹ̀ tá a ti táwọn èèyàn ti ń ṣe bákan pé wọ́n ti gbára yé o ìmídẹ́tẹ̀ bí mo ṣe wà ń kú tọ́nu tí mo tún débi padà ní mo gbọ́ tán náà sọnù tẹ́lẹ̀ pé wọ́n ti fi àlàyé sílẹ̀ o ìyẹn gan ló pè mí láti wọ bí padà ẹ má ṣe yẹn náà mo ti understand ten try láti sọ. operation tí mo ṣe last òun ni the last operation tí mi máa ṣe níbi iṣẹ́ yìí èmi ò ṣe iṣẹ́ burúkú ìmọ̀ọ́sẹ̀. bàbá ẹ má ṣe báyìí náà ẹ mọ̀ pé ọmọ kékeré ara mi ni mí mo ṣe bẹ̀rẹ̀ ṣẹ́ ni mi ètí àṣìfẹ́ anything náà ẹ jọ bàbá mo fọlọ́ bẹ̀yìn ẹ jọ. as a matter of fact máa padà sí abúlé wa lẹ́yìn nísinsìnyí. ṣé o rí bí mo ṣe ba ibẹ̀ yẹn jẹ́ tó mi ìgbúdọ̀ fi ọ̀sán wọn padà síbẹ̀ màá dúró di ọwọ́ alẹ́ ni ẹ̀rù ń bà mí gan kó má jẹ́ pé tí olúwẹ̀ bá wọ ibẹ̀ wọ́n máa dòkúta bo ni torí mo dá bírà síbẹ̀. kí ló dé kí lẹ ṣe nílùú yẹn ṣèbí ìlú bàbá yín ni kí ló ń bà yín lẹ́rù bẹ́ẹ̀. mo pa kékeré lẹ́kún mo pa àgbàlagbà lẹ́kún ó kúrò ní pàǹfẹ́ wọ́ mò ń jalè gidi ni. ẹ̀wọ́ ọ̀tọ̀gá gbà yẹn àṣẹ rí i pé àwa tá a fi ń ṣe ọ̀gá gan ẹ̀wọ́ ọ̀tẹ̀ mo rí pé gbọ́dọ̀ bàbá ẹ̀wọ́ ọ̀tọ̀gá. kí wá burúburú kó má kó ẹnìkan mọ́yàn mo ní pé tí n bá fi máa fi alẹ́ wọ abúlé olóyè kan wà ń bẹ̀ tí mo sì bìlí pé á gbà mí olóyè ọ̀tún torí pé ọmọ ẹ̀ ìbídùn òun ni ìyàwó àfẹ́sọ́nà mi
bí gbogbo ọ̀rọ̀ ṣe wá rí mi ò mọ condition tí mo máa bá ilé ṣùgbọ́n mo ṣe mọ̀ pé kì í burúburú kó má pẹ́ nìkan mọ́ ni. ẹ̀bẹ̀ kan máa wá bẹ̀ ni ẹ jẹ́ ká lọ fún last operation. jẹ́ kí ọlọ́run gbà àkóso ayé ẹ̀ kó jáwọ́ kúrò nínú iṣẹ́ burúkú yìí. sórí òtútù ló ń kìlọ̀ fún onítòbí ooru ló ń kìlọ̀ fún alákànpọ̀. ṣẹ́rí ẹ̀fà ẹ̀ fi ti ọ̀dọ̀ tẹ̀lé yẹn sílẹ̀ kí ni mo tí àṣìkò ní iṣẹ́ ìtẹ́ ní kí n fi sílẹ̀ á ṣe bẹ̀rẹ̀ ní àwọn èmi lẹ̀ ní ṣé màá ṣe máa gbé sàtìkì pé mò ń wáṣẹ́ mò ń wá kiri kan. olóyè chief olóyè Tani. ìbídùn ni. Tani yẹn o. èmi Déyẹmí ni o. Déyẹmí. Déyẹmí ọmọ ọba. ìbídùn ni. Ọmọ ọba. Tó lẹ ti wá rìn láti ìjọ yìí. Mo ti ẹgbẹ̀rún sí kí mo fi tẹ́ ń gbé níbi Èkó. Ẹ̀yin náà ti ẹ̀kọ́ wí ẹ̀kọ́ lẹ́tà. ìbídùn ni ọ̀rọ̀ pọ̀ nù rí kọ́bọ̀. ṣé bàbá ń bẹ ní. dákun bá ń jí wọn. Ó ṣe dídí. ará àbò ni. bàbá èmi ni o. èmi Déyẹmí ọmọ ọba ni. Adéyẹmí ọmọ olónìí bó ló ṣe ń dà yìí. bẹ́ẹ̀ là á bí mi bàbá. ẹ wò ẹ̀yin mo wá bá ó ti wá sùn ní pátápátá torí ẹ̀ ni mo fi ọ̀gànjọ́ rìn. mo fẹ́ wá bá yín bí ẹ bá ṣe lè bá mi bá gbogbo àwọn olóyè yòókù kí wọ́n tiẹ̀ jẹ́ kí n padà wá sáàárín ìlú ó ti sùn mí. kí n bá ọbẹ̀ wọn. ìlú ti fẹ́ rí ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àmọ́ ju gbogbo ẹ̀ wọlé kó sùn bó bá di lójúmọ́ máa mọ̀ yanjú ẹ̀ ìbídùn ni ọ̀sílẹ̀kùn ojúlé fún. ẹ ṣeun bàbá o àmọ̀ rí yín bá wọn. òkú bó ti yan. ó sì. Àgbàlagbà èyí ló mú mi wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi torí mo fẹ́ fi gbogbo iṣẹ́ burúkú yìí sílẹ̀ alàgbà ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. alàgbà kan ló máa dáríjì ẹ nítorí wípé ẹlẹ́ṣẹ̀ ni alàgbà náà olúwa ló máa dáríjì ní orúkọ Jésù ní bàbá dáríjì ẹ olúwa mi fún mi ní agbára ṣíkò olúwa dáríjì bàbá dáríjì ti pààyàn rí dáadáa bẹ́ẹ̀ kò dẹ̀ ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa dáríjì. àmín Jésù.
wọ́n mọ̀ tiẹ̀ sàmì. ó ṣe rí ní ẹ̀yin olè adigunjalè mo gbé ìgbà tí èmi ọ̀tún fún ẹ mo fẹ́ dọ̀gì ẹ̀ tí mi ò bá jẹ́ wòlíì tó sáà wà á dọ̀gì ẹ̀ kẹ́ ẹ̀yin olè jẹ́ ìní wò ó ìjẹ́ ìfi abẹ́rẹ́ gún ara yín kẹ́tù fi gún ọmọ ọlọ́mọ ìgbéni fún yín ṣùgbọ́n ayé rẹ dára nítorí wípé o tètè wá dá ẹ̀ṣẹ̀ rẹ o tètè wá bá olúwa rẹ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa dáríjì ẹ́ torí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n má tó padà sí iṣẹ́ olè mọ́ àgbèrè ńkọ́ káríyàwó níyàwó. ẹ̀ẹ̀kan ṣoṣo lónìí mo bá wọn ṣe rí. àdámọ̀ àbáwọn ọmọ súnmọ́. àgbàlagbà ni ìjọba lọ operate. ẹgbẹ́ ìyá rẹ̀. wèrè ni ẹ olúwa dáríjì ẹ ìwọ ọmọ kékeré ẹgbẹ́ ìyá rẹ̀ ń tẹ̀lé kiri ẹbẹ̀rù olúwa ṣé màdámù tó ní láǹkùsà ní àbẹ̀wò. wọ́n máa ń tẹ̀sẹ̀ tí London nígbà yẹn. ìwọ ọmọ yìí ti jáyé rí o bóyá yẹn wá jẹ ọ ní ìsìn. wẹ́ ọlọ́run adáríjì gbogbo yín ẹlẹ́ṣẹ̀ gbogbo wa ìwòlí ń bẹ lára ẹ̀ ìwà kó dáríjì yẹn. ní orúkọ Jésù mo gbàdúrà fún ẹ ní orúkọ Jésù mo gbàdúrà fún ẹ kí ọ̀nà rẹ kó ńlá kí ayé rẹ kó lójú kí ẹ̀ṣẹ̀ rẹ ọlọ́run bá mi parí ẹ̀ṣẹ̀ rẹ̀ yá kí ẹ̀ṣẹ̀ rẹ̀ kó dópin gbàgbé láti orúkọ Jésù Kristu Olúwa wa wọ́n tún padà sínú sẹ́ẹ̀sẹ̀ wọn máa lọ orúkọ Jésù kò dẹ̀ máa kọ́ ọ báyìí lọ pé gbogbo ayé mi ni wọ́n fi yìn ọ́ gbogbo ayé mi ni wọ́n fi yìn ọ́ òrọ̀ mi ọ̀sán mi àti àṣálẹ́ ẹlẹ́dàá òun gbogbo kábíyèsí o. gbogbo ayé mi ni wọ́n fi yìn ọ́ gbogbo ayé mi ni wọ́n fi yàn òrọ̀ mi ọ̀sán mi àti àṣálẹ́ ẹlẹ́dàá gbogbo kábíyèsí. kí o gbà mọ́lọ́ gbẹ́gbẹ́ lọ. ọ̀rẹ́ jáde nínú ẹnu wàá rí kí ní àpótí ìtọ́rí àánú wọn ò ṣáájú èyí ṣe dandan o lọ́lọ́run bá fún ẹni o síbẹ̀ ìgbà wa pẹ̀lú ẹ̀ àpótí ìtọ́rí àánú wà lẹ́yìn ṣe alàgbò ní sanwó ilé tó ń gbé. ọba kí yín o wọ́n kí yín pẹ̀lú àìkú baálé ọ̀rọ̀ ẹ̀rí Jímọ̀ olóye kejì rèé tí ń ṣe jọ́ kọkàndínlọ́gbọ̀n tí a ti jáwé oyè lé ọba wa lórí kò yà ń lẹ́nu pé òní ló wá jẹ́gbà àkọ́kọ́ tí ó fojú kàn yín kì í ṣe bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ nu yín ọ̀sà ìmọ̀ wò àfin wa kí ọba èyí tó bá jẹ́ bí ẹni ọ̀nà ẹ̀jẹ̀ tàbí ọ̀láǹfààní àti wọlé tọ̀ èyí ló lè ṣàjòjì fún òní la ṣèwúyè àti dáná àṣì aṣọ gbogbo yín náà lẹ ti rí wọ́n fìjókòó ìyẹ́ yín sí ká ẹ lè mọ̀ yìí pé Adéyẹmí ni lóòótọ́ ẹ sì wògbà tó ti jọba ẹ rí i pé bí idán ni gbogbo nǹkan òun yàtọ̀ wá sí ti dáadáa ẹ sọ iye aboyún tó ti bímọ nílé yín tí dùnú ti kàn wá láàfin ṣe mọ̀ pé òlóǹkà ọ̀pọ̀lọpọ̀ àgàn náà ni wọ́n ti ń wí fún wa pé kíní ọ̀hún ró lóṣù yìí àdúpẹ́ àbí ọ̀dọ́pẹ́ ni ẹ̀dá múṣò kí n gbọ́ múṣò. lẹ́yìn náà ó tó tẹ̀ sí mi létí ó lóun rí i pé ọmọge ṣe ń pọ̀ nínú ìlú yìí ó ní kí ló dé kí lẹ̀ ń wò ó àwọn kan ní nítorí pé ìgbà rí bó ti rí kọjá à ń fètò sọmọ bíbí wọ́n ní ẹ túra yín lẹ̀ o wọ́n ní bí wọ́n bá gbé wá ẹ máa gbà lọ́wọ́ wọn o. Adéyẹmí. ẹni abínú tọ́lọ́run òbínú. ẹni àpẹ̀kọ̀ tọ́lọ́run òbínú. ẹni abínú tọ́lọ́run òbínú. ẹni àpẹ̀kọ̀ tọ́lọ́run òbínú. orí Adéyẹmí. táyé lẹ́kọ̀ọ́ tó
kò ní túbọ̀ 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 ọlọ́lá orí ọlọ́lá kò ní túbọ̀ orí ọlọ́lá orí ọlọ́lá kò ní túbọ̀ àtàndí ní orí lẹ́tàn. abínú ẹni ò máa lè pa kádàrádà. àtàndí ní orí lẹ́tàn. abínú ẹni ò máa lè pa kádàrádà. báyìí báyìí kọ́ ọmọ ọlọ́run ṣe òun ti ṣe parí kò ní.